Tèmi ni olóyè àgbà Ifáyẹmí Ẹlẹbuibọn Àràbà Awo ìlú Òṣogbo. Ifá tí wọ́n bá sọ pé Ifá mú ẹnìkan, kì í ṣe pé bóyá ẹ̀sìn rẹ̀ àbí àwọ̀ rẹ̀ ìnífá wò. Orí rẹ̀, ìpín tó pín, irú orí tó gbé wá sáyé, òun ni Ifá wò, Ifá fi mú. Èyí tó kọ̀yàn lóminú níbi ìtẹ́ ẹ̀ sọ ni pé pàtẹ bá pèèyàn pásítọ̀ tó lóun wá fẹ́ di ipò àṣà ìbílẹ̀ mú. Nǹkan tá à ń sọ fún àwọn èèyàn ni wípé ààfin ọba nílẹ̀ Yorùbá ó yàtọ̀. Ààfin ọba ilẹ̀ Yorùbá ilé àwọn òrìṣà ni. Gbogbo ààfin kọ̀ọ̀kan ló ní nǹkan tá a ṣe lọ́jọ́ síbẹ̀ tó jẹ́ nǹkan àtayébáyé. Téèyàn bá wá pera ẹ̀ ní pásítọ̀ tó bá ti lè bọ̀wọ̀ fún gbogbo àwọn nǹkan àbáláyé wọ̀nyí tí ò ní jẹ́ kó bàjẹ́ torí orírun bàbá ẹ̀ ni. Torí pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá la forí rẹ̀ sọ, tí kì í ṣe ọmọ ilẹ̀ Arabia, tí kì í ṣe Bethlehem ni wọ́n ti bí, tí kì í ṣe Ísírẹ́lì ló ti wá, tó bá jẹ́ pé Yorùbá ni ìran rẹ̀, ó gbọ́dọ̀ lè dáàbò bo gbogbo àwọn nǹkan àbáláyé wọ̀nyí. Nǹkan tá à ń sọ fún àwọn tí wọ́n bá jẹ́ ìdílé ọba, tó bá jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí, tó bá jẹ́ ẹlẹ́sìn Abraham, tó o bá mọ̀ wípé ẹ̀sìn rẹ tó gbà kò ní fún ọ láyè láti dáàbò bo gbogbo nǹkan àbáláyé wọ̀nyí, láti máa kópa nípa ọdún ìbílẹ̀, kúkú má jọba. Fi ọba lẹ̀ fẹ́ni tí ó jẹ́. Nǹkan tá à ń sọ fún ọ nìyẹn. Ẹnikẹ́ni tó bá ti dipò ọba mú nílẹ̀ Yorùbá, kì í ṣe ilẹ̀ Saudi Arabia ló wà. Àwọn Saudi Arabia ní àṣà wọn, wọ́n ní ìṣe wọn, wọ́n lọ́ba wọn, wọ́n ní bí wọ́n ṣe ń ṣe. Ísírẹ́lì ní tiẹ̀ bí wọ́n ṣe ń ṣe. Àwọn Britain náà ní tiẹ̀. Tiwa nílẹ̀ ti Yorùbá làwa ń sọ yìí. Tó o bá jẹ́ ọba Yorùbá, o gbọ́dọ̀ lè máa ṣèṣe Yorùbá. Àwọn nǹkan tó tún kọni lóminú fún ẹni tí ẹ dárúkọ, òun náà ni wípé ṣé ó lè fi ara rẹ̀ sílẹ̀ torí gbogbo ipò ọba ló ní ká tó di ipò ọba mú, ó ní ìdánilẹ́kọ̀ọ́. Kì í ṣe pé èèyàn kàn déédé gbádé borí náà ní ọba lóun jọba. Ọba gbọ́dọ̀ mọ bá a ṣe dá sọ̀rọ̀ láwùjọ. Ọba gbọ́dọ̀ mọ bá a ṣe rìn tíyàn ṣe gbésẹ̀. Ọba gbọ́dọ̀ mọ oríkì ìdílé rẹ̀. Ó gbọ́dọ̀ mọ ìtàn ìlú rẹ̀ tó jọba lé lórí. Ó gbọ́dọ̀ mọ òòṣà ìlú yẹn. Tí gbogbo ìlú bá ṣí pàǹpá, tí wọ́n bá wọ́ sí àfihàn wa, ọba gbọ́dọ̀ mọ bó ṣe gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀. Tí ọba bá jí láàárọ̀, lẹ́yìn pé ọba ṣàdúrà ní ìlànà tí ó bá mọ̀, bóyá nílànà ti Mùsùlùmí o, bóyá nílànà ti Kírísítẹ́nì o, ó gbọ́dọ̀ mọ bó ṣe lè júbà àwọn baba ńlá rẹ̀. Ló fi jẹ́ pé inú ààfin kì í ṣe ibi ìṣeré, kì í ṣe ibi ìgbafẹ́. Àwọn àkóró àkòdí wà ńbẹ̀, ilé adé wà, ilé orí wà. Ẹ̀tọ́ wá jẹ́ Ṣàngó, wọ́n ṣe ń lu káàṣẹ̀kú wà, bí káàfá wà ńbẹ̀. Àwọn alálẹ̀ ìlú, gbogbo àwọn alálẹ̀ tó fẹ́ ilẹ̀ ìlú yẹn dó, wọ́n gbọ́dọ̀ lè mọ ibi tó ti gbọ́dọ̀ ké sọ. Táwa ń sọ leléyìí. Àwa ò ní kí Mùsùlùmí má jẹ ọba, a ní kí Kìrìsìtẹ́nì ó má jẹ. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ lè bọ̀wọ̀ fún nǹkan alálẹ̀ rẹ̀. Ẹni bá ti wá mọ̀ pé òun eléyìí ó lòdì sí ìgbàgbọ́ òun, kò ní jọ ìyẹn tó ń gbà, kò ní jọ kó fọba lẹ̀. Àlàyé wa nìyẹn. Ṣé ẹ rí ọ̀rọ̀ ilẹ̀ Ìlọrin, Kwara?
ọ̀rọ̀ Yorùbá ni, ọ̀rọ̀ gbogbo Yorùbá ni. Kìí sọ̀rọ̀ ẹ̀sìn ìbílẹ̀ nìkan. Àwọn tí òye bá yé bí Kwara ṣe dà lónìí, òṣèlú ló sọ dà bẹ́ẹ̀. Òṣèlú náà ló sì tún lè túnṣe. Látìgbà tí gbogbo rògbòdìyàn ti ṣẹlẹ̀, ǹjẹ́ ẹ gbọ́ kí gómìnà Kwara ó sọ̀rọ̀? Ǹjẹ́ ẹ sì mọ̀ pé òṣèlú wà ń bẹ̀ nìyẹn? Tí ìpínlẹ̀ kan bá wá tí awukutu bá wà ní ìpínlẹ̀ kan, sọ yẹ kí gómìnà bẹ̀ ò dákẹ́ láti pẹ̀tù sí ọ̀tún, láti pẹ̀tù sí òsì, ibi tẹ́ ti mọ̀ pé ó lọ́wọ́ òṣèlú nínú. Ilẹ̀ Yorùbá nílẹ̀ Ìlọrin, àwọn kan náà jagun tí wọ́n fẹ́ dí ọ̀kàǹkà lé àwọn onílẹ̀ lọ́wọ́. Àwọn onílẹ̀ káwọ́ gbéra. Òun ló fà á tí ẹ fi ń rí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ìlọrin. Kò wá sí orílẹ̀-èdè, ìpínlẹ̀ tó bá wà tí wọ́n bá ń tẹ gàba lé èèyàn kan lórí, ẹ̀yà kan tí wọ́n fìyà jẹ ẹ̀yà kan, tí wọ́n ń dù wọ́n lẹ́tọ̀ọ́ wọn, tí wọ́n ò fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í gbé, kì í níláárí, kì í tòrò. Níbi tá a bá gbé tí ń fìyà jẹ ẹ̀yà kan, tá à ń dù wọ́n lẹ́tọ̀ọ́ wọn, bó ṣe lé iṣẹ́, bó ṣe inú ilé, tí èèyàn bá ń fìyà jẹ ẹnìkan tó ń lo agbára rẹ̀ bí ènìyàn ló pé kó ń di ayé fàmílétè tutọ́, kò sí ẹni tí ó mú mi, kò ṣebí ó lẹni tó bẹ̀rẹ̀ kí ń wò dí òkété. Ebi Olódùmarè ń wo ìdí tiẹ̀ náà lóde ọ̀run. Ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara nìyẹn. Kì í ṣe pé ẹ̀sìn kan, gbogbo ẹ̀sìn ló lágbára, gbogbo ẹ̀sìn ló lè ṣe ìwòsàn, gbogbo ẹ̀sìn ló lè dáàbò bò. Kò sí ní tẹ́ ẹ rí nínú Bíbélì tẹ́ ẹ rí nínú Òdùfá. Kò sí ní tẹ́ ẹ rí nínú Quran tẹ́ ẹ rí nínú Bíbélì. Gbogbo ẹ̀sìn Ọlọ́run dá sáyé, Ọlọ́run dá wọn. Ó sì fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní ọ̀nà tẹ́ ẹ fi máa pe òun, tóun fi máa dá yín lóhùn. Kí wọ́n tó mú ẹ̀sìn Mùsùlùmí dé, àwọn Yorùbá ti ń pe Ọlọ́run wọn. Kì í ṣe ẹ̀sìn òkèèrè ló ṣẹ̀ sọ fún wa pé nǹkan tí jẹ́ Olódùmarè nìyí. Àmọ́ Olódùmarè, àmọ́ orúkọ rẹ̀. Ṣùgbọ́n àwọn Yorùbá ò kọ́ ilé pé bí táà ti máa pe ọkàn ni wọ́n fi Olódùmarè sí. Níbi téèyàn ò sí, Ọlọ́run wà níbẹ̀. Ọkàn wọn á ní ọkàn ẹni lọ́lọ́run ẹni. Gbàgbọ́ àwọn Yorùbá náà. Ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ìtẹgàba ni, ìfìyàjẹni òun ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n bí èèyàn bá wá lágbára tó ní òun lágbára, ṣé ó ju Olódùmarè lọ ni? Èèyàn bá jọba, èèyàn bá jẹ gómìnà, èèyàn bá jẹ olórí pátápátá, tó bá ń lo agbára rẹ̀ láti fi rẹ́ ọmọnìkejì jẹ, tó ń du ọmọnìkejì ní ẹ̀tọ́ rẹ̀, tí bọ́lá ní máa ń gbèjà rú ẹni bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ ní sì jẹnu. Ìgbésẹ̀ tá à ń gbé lórí ẹ̀ náà ni pé kí ìdájọ́ òdodo wà, kí wọ́n má fìyà jẹ aláìtọ́, kí wọ́n ṣe ìdájọ́ òdodo. Bẹ́yìn náà bá wo ìwòye nǹkan tí ń lọ, ẹ rí wípé ó ti fì síbì kan. Ṣùgbọ́n àwa nígbàgbọ́ pé wọ́n ó ṣe ìdájọ́ òdodo. Bí wọn ò bá sì ṣe ìdájọ́ òdodo, Ọlọ́run ti dájọ́ afẹ́yín kíran, Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàtà àbá gbóòrò.